kí lorúkọ ọmọborí owó kò bọ́nú ẹ̀ tí tó fi kú ọdún tí ìgbà tó bá dọ̀rí ṣépè fún Akérédolú kò bọ́nú ẹ̀ náà bẹ́ẹ̀ tó bá dẹ̀ tó rántí èpè tí bàbá Ṣódípọ̀ tó ṣẹ́ Ọbásanjọ́ ọmọ Ọbásanjọ́ náà Ọbásanjọ́ ò ní kúrò láyé láìṣẹ wọn ó yọ àṣẹ láti inú fìlà ẹ̀ tó ń fi ṣọ́ọ̀ṣì náà ló ti jáde kan fídíò kan lọ́dẹ̀ ó dẹ̀ bẹ́ fún Ìbò ó mú kó sá jàlàjàlà ẹ̀ tó máa ṣiṣẹ́ náà pàpà ó ló ní confidence gbà àwọn boys ló wà lórí oyè wọ́n là mọ́ bẹ̀sà bí ó bá jẹ́ Bọ́lá Ìgè náà tó tún gbọ́ Ìbò tó gbọ́ Haúsá tó ràn lọ́wọ́ lẹ́yìn tó bá dùn wọ́n tó wà nù bẹ̀ pé Èlíjà tó kú wọ́n ju òkú èèyàn wọ́n kàn ríbi wọ́n kàn ríbi tí ilẹ̀ bí àgbà òkú ìwọ́n ṣe gbogbo kan kó lẹ̀ lé egungun Èlíṣà ẹ̀mí omi ẹ̀ tó ṣe sínú ilẹ̀ ń bẹ̀ ó jí òkú yẹn dìde òkú ẹ̀mí ẹ̀ dìde padà. Renazoroti náà ní 1 Samuel 4:5 nígbà tó ń gbé kọ́ńfẹ́nàtì àwọn Ísírẹ́lì lọ ibi tó ń gbàpò tí yẹn sí òrìṣà ń ṣubú dẹ̀ fún lápá fúnlẹ̀ṣẹ̀ so wọ́n sábà ti lè máa jẹ ewúro tá ń jẹ ẹ̀fọ́ tá ń jẹ úgú tá ń jẹ gbogbo ẹ̀ tá ń fọpọlọ ẹran tá fi ń ro ẹ̀fọ́ ẹ̀sà ọmọ tẹ́nìkan fẹ́ pàjá lọ́bọ̀ ẹni wọ́n dẹ̀ ní tó bá fẹ́lẹ́ sára tó bá yìnbọn sí ẹ̀kọ́ níran bó tó bá di báìbù méje mọ́ra ìbọn ajá báìbù yẹn ajá wẹ́wẹ́wẹ́ sà irú àdúgbò yìí sì kan kíkan tó yẹ ká fi ṣọ. ṣùgbọ́n báìbù ọ̀rọ̀ Ọlọ́run náà kù fún wa. Àwọn kan ló kọ́ ọ́ lẹ̀ Ọlọ́run ṣe kí mo sọ òdòdó mo sì ń tàn ẹ́ sà mo lómi tó wà tó dé ìgò yìí tó dé ike yìí ṣé ó tún lè wà nù ike yìí. ṣé kò yí ẹ Ọlọ́run sínú ayé yìí. ó ti rán àwọn màlẹ́kà Exodus 23:20 ó ló ti rán àwọn áńgẹ́lì tó máa ṣàkóso ẹ̀ lọ ó dẹ̀ tó sọ ní áńgẹ́lì kan máa ṣọ́ wa lọ́sàn àti ṣọ́ wa lóru ṣùgbọ́n bá kọ́ọ̀tì ẹ̀ náà ni tílẹ̀ ò bá ṣú sí for 10 o'clock 11 o'clock àmọ́ gbági o yé wàhálà dé onìkan ló yé Ọlọ́run nìkan ló yé kò lè yé ẹnìkan kan. kíyèsí èmi ti rán áńgẹ́lì kan síwájú rẹ láti pa ọmọ ní ọ̀nà láti mú ọ dé ibi tí mo pèsè sílẹ̀ kíyèsára lọ́dọ̀ rẹ̀ kí o sì gba ohùn rẹ̀ gbọ́ má ṣe mú un bínú nítorí kì yóò dárí ẹ̀ṣẹ̀ yín jì nítorí orúkọ mi ń bẹ lára rẹ̀. lẹ́yìn lẹ́yìn tó rọ́pò ń dúró de Ọlọ́run bọ́lá wá ṣe ìyanu fún ẹ náà kò rí bẹ́ẹ̀ o tó tún sọ padà nínú Psalm 89 verse 16, 17, 18 ó ní kò tó dáyé òun ti dá alágbára kan tí ó máa fọ̀rọ̀ ẹ lọ tó máa bá ẹgbẹ́ dórí ilé àwọn mi wá sí ó fẹ́ da mọ́tò nù ó fẹ́ kó tuntun míì síbẹ̀ ẹjọ́ lọ títí náà máa fi ta lọ́rẹ̀ wọ́n fi lé tàyàn lọ́rẹ̀ wọ́n fi mọ́tò tàyàn lọ́rẹ̀ wọ́n fi lé tàyàn lọ́rẹ̀ yíwọ̀n wọn lè bèrè bí o tẹ̀ nígbà yóò ní lè pa ẹ sọ̀rọ̀ débẹ̀ yẹn so ọlọ́mọ jẹ́ kí lọ gbòmù jẹnẹrétọ̀ kan sádùúgbò mi ọ̀dà bẹ́ẹ̀ tó kó jẹnẹrétọ̀ dànù kó bàjẹ́ yẹn lẹ́yìn tó gbòmù ní gift ájì bàbá kí wàá ní position àwọn tí wọ́n pera wọn ní free thinker kò ṣe mùsùlùmí kò ṣe kìrìsìtẹ́nì kò ṣe tìbílẹ̀ ẹ̀wọ̀n position wọn sà. ẹ̀wọ̀n tí rí dààmú ọgbẹ́ akúwárápá ó ní yàrá lọ́rùn kọ̀ọ̀kan kò mọ àdírẹ́sì ẹ̀ ni ẹni tí wárápá máa mú àtó 3 hours kó tó jí padà sọ pé kò jìnnà sọ́run agbede méjì ló wà kò sí free thinker wọ́n sọ ti lè fi ògùn gé wọ́n ti fi gé ìdodo ẹ kọ́ọ̀dù ẹ lọ́jọ́ tó dáyé placenta kí ó tó dé wọ́n fògùn gé tí wọ́n dẹ̀ tó fi òdùngún dá bẹ́ẹ̀ ẹjọ́ gbàgbé ẹ kò sí free thinker ó kàn kú ó ní lọ́pọ̀ Matthew 25:1-5 ó ní àwọn fools they could be fools lẹ́yìn tí Elijah kí ló sọ ó nígbà tí wọ́n débi kíní ìhòòrò ẹ̀ náà ju òkú yẹn síbẹ̀ ó lè dìde ó ní wọ́n dìde ó ní wọ́n á bèrè pé ta ni wọ́n sin sí bí yìí tẹ́lẹ̀ ta ni wọ́n ṣe kíni ta ni wọ́n sin sínú bí yìí wọ́n á ní Elijah ni so that's to tell you pé kò sí nǹkan tí okay jẹ́ kí n wá jáde fún ẹ you cannot but mo bẹ àwọn aráàjẹ̀bí ẹ̀bẹ̀ ńlá ni wọ́n bá kéde ẹ̀mí kankan gbọ́dọ̀ bọ́ lẹ́yìn Àwùjalẹ̀ ẹ̀mí kankan gbọ́dọ̀ bọ́ wọ́n má fi ti gọ́ọ̀nà wọ́n má fi tẹ́nibọ̀.